La ilaha illallah Muhammadur Rasulullah òdodo de irọ́ sálọ òdodo de irọ́ sálọ òdodo de irọ́ sálọ irọ́ ni láti parẹ́ ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ẹ̀yin èèyàn wa ńlé a máa tún kí káàbọ̀ sórí ètò ohun Islam tó ń wáyé láti Abdulwahab studio ti Muslim Television Ahmadiyya ẹ̀ka ti Africa níbi tí a ti ń kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ nípa Islam ní àpapọ̀ tí yóò máa jẹ́ kí ìgbé ayé kó rọ̀ wá lọ́rùn láàrin àwa àtọlọ́hun àti láàrin àwa àti èèyàn ẹgbẹ́ wa àti nǹkan oríṣiríṣi ẹ̀kọ́ bọ̀ lọ́lọ́kan òjọ̀kan. Lónìí ohun tí a ó máa ṣe àgbéyẹ̀wò òun náà ni ojú wo ni Islam fi wo ètò ìgbéyàwó, ètò lọ́kọ láyà. Ojú wo ni Islam fi wò ó? Kí ni ẹ̀kọ́ tí Islam ní fún wa lórí eléyìí? Àwọn tí wọ́n máa yànnàná ẹ̀kọ́ yìí fún wa lónìí wọ́n ti wà ní inú ilé pẹ̀lú mi. Murabi Nafi' Abdulsalam, ẹ máa káàbọ̀ sórí ètò yìí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Murabi Abdulqahar Olówómi. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Ẹ ṣeun ẹ kú ìdìde. Murabi Abdulsalam, kí ni ìtumọ̀ ìgbéyàwó tàbí ká lọ́kọ ká láya níbàámu pẹ̀lú Islam? Nínú Islam, ètò lọ́kọláya ó túmọ̀ sí àdéhùn tó wà láàrin ọkùnrin àti obìnrin tí wọ́n jẹ́ onílàákàyè, bóyá ní tọ̀rọ̀ ní sísọ lẹ́nu àbí lákọọ́lẹ̀ fún ìṣẹ̀mí ayé wọn pẹ̀lú ìrọ̀rùn, tí wọ́n á sì ṣàdéhùn náà lábẹ́ òfin Ọlọ́run ní ìbámu pẹ̀lú ṣẹ̀ríà àtòfin Islam láti fi lè máa ní tẹ̀síwájú nínú ìṣẹ̀mí ayé wọn, láti fi lè máa gbádùn ara wọn pẹ̀lú ìgbé ayé tó rẹwà tó sì dára. Nínú ìtumọ̀ tẹ́mú wá yìí, ẹ sọ fún wa pé ọkùnrin àti obìnrin kí ìṣẹ̀mí ayé kó lè rọrùn. Kí ni ẹ bá wa fẹ́ lójú sí kí ó bá lè yí àwọn èèyàn pé n tí ń jẹ́ ìgbéyàwó tí Islam fojú wò yìí ó gbòòrò ju kákan gbóbìnrin sílé àbí ká lọ kó tọ ọkùnrin kápẹ́ àti di lọ́kọláya a sì ti ṣe àdéhùn, ó ti wà bẹ́ẹ̀ náà nìyẹn. Àbí kákan a lè ṣàdéhùn, ọkùnrin lè jókòó sílé wọn kóbìnrin jókòó sílé wọn, ṣùgbọ́n wọ́n ti ṣàdéhùn, àdéhùn náà ni. Ètò kan pàtàkì ní ètò ìgbéyàwó nínú Islam, Ọlọ́run sì fi gbèdéke sí, ó fẹ́nu ààlà sí, ó dẹ̀ fi àwọn ẹ̀tọ́ àti tó jẹ́ èèwọ̀ sí àárín. Bó ṣe jádéhùn tó, àdéhùn yẹn ó ní àwọn nǹkan kọ̀ọ̀kan tó dé láti ìpìlẹ̀. Àkọ́kọ́ òun náà ni pé àwọn tó bá fẹ́ jẹ́ lọ́kọláya wọ́n gbọ́dọ̀ mọ irú ìgbàgbọ́ wo ni wọ́n jọ ní. Ìgbàgbọ́ ọkọ àti tìyàwó nínú ṣẹ̀ríà Islam kò gbọ́dọ̀ yàtọ̀ síra wọn, nítorí pé Yorùbá ní àìfọ́mọ ọlọ́mọ iná ni àìṣòro olóró. Kírú ẹ̀ má bàa wáyé ló fi jẹ́ pé àtẹni tó fẹ́ níyàwó lọ́kùnrin àtẹni tó fẹ́ lọ́kọ lóbìnrin ìgbàgbọ́ wọn ó gbọ́dọ̀ ṣe déédéé. Lẹ́yìn eléyìí ló kù ìwà àti làákàyè àti in tó ń jẹ́ tàtà lè pè ní àṣà tó wà láàrin àwọn àwùjọ yẹn, ní tó jẹ́ sí pé a máa wu ọ̀tún a máa wu òsì láàrin ara àwọn méjèèjì. Ìkẹta òun ni mọ̀lẹ́bí tàbí n tá lè pè ní ìran. A máa ń wò yẹn náà lábẹ́ ṣẹ̀ríà láfi mọ̀ pé ok, mọ̀lẹ́bí yìí wù mí, ìran yìí wù mí, àwùjọ yìí wù mí láti fẹ́yàwó. Bó tilẹ̀ jẹ́ pé kò sí kórìíra nínú Islam fún ìjọ kan, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà Ọlọ́run fi gbà láàyè ká mú un tó wù wá lọ́kùnrin lóbìnrin, ká fẹ́ni tó wù wá lọ́kùnrin lóbìnrin nínú àwọn nǹkan tá à ń wò mọ́ra wa lára,
ká fẹ́ nínú Islam. àwọn akẹ́ tó tẹ̀síwájú Al-Qur'an ní àwọn obìnrin tó dáa láàrin àwọn ahlul kitabi tó Ọlọ́run yọ̀ǹda wọn fún mùsùlùmí láti fẹ́ tàbá wá tí gbàgbọ́ wa ò sì dọ́gba ẹ bá tọ̀mọ́lẹ̀ sáyọ̀ ká tó tẹ̀síwájú. Ọlọ́run ní sọ̀rọ̀ kó má sọ kó má yan lóòótọ́ lọ́lọ́run láàlè fẹ́ nínú àwọn èèyàn onítìrà ṣùgbọ́n Ọlọ́run ní lábẹ́ pé àwọn náà ṣe tán láti gbà fàfọ́ Ọlọ́run kìí ṣe pé ìwọ máa ṣẹ̀sìn tiẹ̀ kí mi máa ṣẹ̀sìn tèmi ìyẹn ti kúrò lábẹ́ ṣẹ̀ríà Islam. So ẹni tí yóò bá fẹ́ èèyàn onítìrà lẹ́yìn tí gbàgbọ́ ẹ̀ yàtọ̀ àdéhùn ti gbọ́dọ̀ wà láàrin wọn ẹ rí i pé náà lákọ́kọ́ mú wá nú àlàyé tá a fi bẹ̀rẹ̀ rẹ̀ yẹn pé àdéhùn ni tí ó wà láàrin àwọn èèyàn méjì á sì wà lákọọ́lẹ̀ tàbí kó jẹ́ pé àsọlẹ́nu lára àdéhùn yẹn náà ni pé tó mùsùlùmí ni mí o ìjọba yìí ni mò ń ṣe wà bí irú ìran báyìí ni mo jẹ́ o èyí tí mo sì fẹ́ ṣe o ṣetán láti bá mi ṣe tó bá ti yéèyàn oníṣẹ́ tó bá ti gbà pé tó òun náà fẹ́ máa ṣẹ̀ sí ẹ̀ Islam ò dí wa lọ́wọ́ lọ́lọ́run fi gbà wá láàyè pé ká fẹ́ àwọn èèyàn onítìrà. Jazakallah mọ̀rọ̀ bí olówó bí sáà kí ni pàtàkì ìgbéyàwó gan ṣé èèyàn lè gbélé ayé láì fẹ́yàwó nítorí pé àwọn èèyàn kan máa ń sọ pé bẹ́ẹ̀ bá ti fẹ́yàwó ó ti bẹ̀rẹ̀ sí ní níṣòro báwo leléyìí ṣe jẹ́ ṣé ìṣòro ni obìnrin ni àbí kí ni pàtàkì ìgbéyàwó pàápàá. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Alákọ̀ọ́kọ́ pàtàkì ìgbéyàwó fúnra Ọlọ́run ló ṣàlàyé fún Al-Qur'an pé ìdí tóun ṣe fẹ́ kẹ́ fẹ́ra yín bí kẹ́ bá lè rí fọkànbalẹ̀. Ọlọ́run ní wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala bainakum mawaddatan wa rahma. Ọlọ́run ní lára àmì àwọn Ọlọ́run bá ní pé a ti yan ẹnìkejì fún yín litaskunu ilayha kí ẹ bá lè rí fọkànbalẹ̀ látọ̀dọ̀ ẹ̀. Ó túmọ̀ sí pé pàtàkì ìgbéyàwó náà ní ká bá lè rí fọkànbalẹ̀. Àníyàn Ọlọ́run bá fún ilé ayé ní pé káyé wà lálàáfíà. Ọlọ́run bá ti wá ṣètò ìgbéyàwó fún wa láti lè rí fọkànbalẹ̀ láàrin ara wa. Pàtàkì ẹlẹ́ẹ̀kejì òun ni pé ká lè máa bí ọmọ ká máa bí sí ká máa rẹ̀ sí. Ètò Ọlọ́run bá nílé ayé òun ni pé tá a bá ti ń bí sí tá a ń rẹ̀ sí náà ní èrò máa pọ̀ nílé ayé. Tí ò bá sí ètò ìgbéyàwó ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ èèyàn ò bá dàbí ìgbésí ayé ẹranko ni nítorí pé nípa ìgbéyàwó la ṣe mọ̀ ẹni tá à ń pè ní bàbá ìyá ọmọ àwọn ẹbí àwọn ará nínú àwọn tí a ná la ṣe máa ná nínú nílé ayé so ń já sí pé ìgbésí ayé àwọn ẹranko àwọn ò kì í ṣègbéyàwó tó wáyé pé kọkùnrin kan ti ẹ̀ pàdé obìnrin lọ́nà kó fún lóyún kó máa bímọ fún ni a já sí pé báwọn ẹranko náà ṣe ń ṣe nìyẹn ká bá lè yàtọ̀ sí ìgbésí ayé ẹranko Ọlọ́run bá ṣe àgbékalẹ̀ ìgbéyàwó nílé ayé pàápàá jùlọ ó ṣètò ẹ̀ lọ́nà tó rẹwà nínú Islam lára ìdí míì tún ni wípé kí a bá lè ní ìwọ ọmọlúàbí gbogbo ẹni tí ò bá tí ìgbéyàwó ó máa ń nira fún un láti ní ìwọ ọmọlúàbí ó rọrùn fún un láti hùwà àbàjẹ́ nítorí pé kò síyàwó ńlé so ìgbéyàwó ní máa jẹ́ kí èèyàn kó jẹ́ kí èèyàn farabalẹ̀ kó sì hùwà ọmọlúàbí nítorí pé bí ò bá tí ì ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwà àbàjẹ́ náà ni ó máa ṣí sílẹ̀kùn ẹ̀ fún ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé a jẹ́ lára ìgbàgbọ́ ni lára àgbàgbọ́ òun ìgbéyàwó nítorí pé nígbà téèyàn bá ṣègbéyàwó ìgbà yẹn lẹ máa tó mọ̀ bóyá ó ní sùúrù àbí ò ní sùúrù òun ló fà á tánàbí Muhammad sallallahu alaihi wasallam sọ wípé idha tasawwaja al-abdu faqad istakmala nisfa din falyattaqillaha fi nisfi al-baqi àdó sallallahu alaihi wasallam ní tí ẹrú sì bá ti ṣègbéyàwó ó ti ṣe àṣepé ìlàjì nínú ìgbàgbọ́ ẹ jẹ́ kó bẹ̀rù Ọlọ́run bá fún ìlàjì tó kù ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ láyé bòmí pé an-nikahu sunnati faman ragiba an sunnati falaysa minni nìkáwó ètò ìgbéyàwó lára súnà mi Muhammad sallallahu alaihi wasallam ó túmọ̀ sí pé lára ẹ̀sìn ni ètò àlámọ̀rí ìgbéyàwó bákan náà pàtàkì ẹ̀ náà tún ní wípé a lè jẹ́ kí a lè ní ìsúnmọ́ra ẹni ìbálòpọ̀ lọ́nà tí Ọlọ́run bá ṣe ní ẹ̀tọ́ nínú Islam kò sígbà láàyè fún èèyàn láti déédéé rí ọmọ obìnrin kó sì sọ pé òun gbé sínú ilé láì rìn bó ṣe yẹ kó rìn láì
ṣe ìgbéyàwó fún kó so wọ́n papọ̀ eléyìí náà ní ẹ̀kọ́ Islam. So àwọn àǹfààní tó wà nínú àbí pàtàkì ètò ìgbéyàwó rẹ̀ nínú Islam. Jazakallah, ká tó wá kúrò ń bẹ̀ ṣáwájú kí ẹ̀kọ́ Islam tó bẹ̀rẹ̀ ó ní báwọn èèyàn ṣe mọ́ ṣe pàápàá jùlọ láwùjọ òjíṣẹ́ ńlá Muhammad sallam tó jẹ́ pé bẹ́ẹ̀ náà ló wà káàkiri àwọn orílẹ̀-èdè Islam wá dé wá bá wa. Báwo ni wọ́n ṣe máa ń ṣe nígbà náà pàápàá nílẹ̀ Lárúbáwá tí Islam fi bẹ̀rẹ̀ ìrìn àjò? Kó tó rí pé Islam dé, oríṣiríṣi ọ̀nà náà máa ń gbà ṣètò ìgbéyàwó láàrin ara wọn, àgbọ́yé máa ń fẹ́ra wọn, àwọn ọ̀nà tó máa ń gbà ṣe. Lára ẹ̀ òun náà ni ohun tó ń pè ní mútà, ìyẹn ni wípé ká fẹ́ra wa fásìkò kan. A sọ wípé tọ̀ máa fẹ́ fún oṣù méjì, lẹ́yìn oṣù méjì à ní fẹ́ra wa mọ́. Eléyìí kò fi bẹ́ẹ̀ fẹ́ bá a mú dáadáa nítorí wípé a kàn tiẹ̀ lóra wa bíi irinṣẹ́. Kò fi bẹ́ẹ̀ fẹ́ bá a mú àbí kò bá a mú rárá? Kò bá a mú rárá nítorí pé bí ìgbà tá a lóra gẹ́gẹ́ bí irinṣẹ́ ni. Àníyàn Ọlọ́run bá fún ìgbéyàwó kò ní yọ ńbẹ̀. Lára ọ̀nà míì tó tún máa ń ṣe nígbà náà lọ́hùn òun ni pé wọ́n máa ń ẹni táwọn méjì bá fẹ́ra wọn tí wọ́n lówó lọ́wọ́, ọkọ á wá mú ìyàwó ẹ̀ lọ́fẹ́ni tó lówó lọ́wọ́, olówó yẹn á wá súnmọ́ ìyàwó ẹ̀, tí ìyàwó ẹ̀ bá ti wá lóyún á wá padà sọ́dọ̀ ọkọ ẹ̀, á wá bímọ síbẹ̀ pẹ̀lú àníyàn wípé tó bá bí ọmọ yẹn tán ọmọ yẹn náà á dolówó nítorí pé wọn fẹ́ máa tòṣì lọ nínú ẹbí wọn. Lára àwọn òròrí kan nìyẹn. Wọ́n rò pé owó inú ẹ̀jẹ̀ lówó wà. Wọ́n rò pé inú ẹ̀jẹ̀ lówó wà, wọn mọ̀ pé Ọlọ́run bá ní ṣètò owó. Lára ọ̀rọ̀ ọ̀nà míì ni wípé wọ́n máa tún fi ń dọ̀rẹ́, ọ̀rẹ́ mi lágbájá asúmọ́ra wa àbẹ̀bí wa súnmọ́ra wa, tọ̀ ẹ̀yin ìwọ ọmọ mi fọ ọ̀rẹ́ mi àbí kò fọmọ ọ̀rẹ́ mi. Bó lè jẹ́ pé kò sí ohun tó burú nínú kí ọmọ ọ̀rẹ́ méjì fẹ́ra wọn níwọ̀n ọba ìgbà tí àwọn méjèèjì bá ti fẹ́, ìyẹn ni pé àtọkùnrin àtobìnrin tí wọ́n bá ti gbà pé àwọn fẹ́ fẹ́ra wọn, àwọn ọmọ méjèèjì láì ṣe pé bóyá wọ́n fi ipá mú wọn. Nítorí pé ọ̀rọ̀ ìgbéyàwó ẹ láti nífẹ̀ẹ́ ẹni tẹ́ ẹ fẹ́ eléyìí náà lẹ̀kọ́ Islam. Ọlọ́run bá ní fankihu ma taba lakum minan nisa, ẹ fẹ́ àwọn ẹni tẹ́ ẹ fẹ́ràn sí láàrin àwọn obìnrin. Jazakallah, Jazakallah. Rọ́bì Abdulsalam sir, bàbá fẹ́ fọmọ lọ́kọ, àbàbá fẹ́ aya fọmọ, bí ọdún mélòó ni ó lè yẹn lọ ọmọbìnrin lè tó ká tó pa fẹ́ fi lọ́kọ? Alhamdulillah, nínú Sharia Islam a ní ọjọ́ orí kan pàtó pé báyìí ni ọjọ́ orí tọkùnrin gbọ́dọ̀ níyàwó tàbí tí obìnrin gbọ́dọ̀ ní ọkọ. Ṣùgbọ́n nǹkan tí Islam máa ń wò ní báwo ni ọkùnrin àti obìnrin yẹn wọ́n ń pè ní bàlágà, báwo ni ìdàgbàsí wọn ní tara àti ní ti làákàyè, báwo ló ṣe rí, ṣáwọn tí a fẹ́ kán wà pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtaya yìí ṣé n tí a máa ń fi ń dá ọkùnrin mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti tó lóbìnrin nílé ṣó ti pé sára ọkùnrin, ohun tá a fi máa ń dá obìnrin mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti tó wà lábẹ́ ọkọ ṣó ti pé sára obìnrin. Irú àwọn nǹkan báyìí náà ni pé kọkùnrin ti lè jẹ́ni tí ó lè ṣe ọkọ fún ìyàwó. Àpẹẹrẹ ni pé tọkùnrin bá ń sùn tó ti ń jẹ́ tó ń rí pé nǹkan ọmọkùnrin ó ń jáde lára òun tó ń rírò àpẹẹrẹ yẹn ó ti bàlágà. Tóbìnrin náà bá ti dẹni tó ń ṣe nǹkan oṣù tó jẹ́ pé lóṣooṣù ó ń ṣe bí àwọn obìnrin tó ti dàgbà tí máa ń ṣe, òun náà ti dẹni tó ti tó wà lábẹ́ ọkùnrin. Lẹ́yìn náà a wá tún wo báwo ni làákàyè wọn ṣe rí, ṣé àwọn tó ti ní àgbọ́yé pé bó bá jọkùnrin ni jẹ́ni tó ti lè ní ìrírí pé tí obìnrin bá wà lábẹ́ mi bá àti bóbìnrin lò ní irú bóbìnrin ṣe rí ni tó ti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ níwọ̀n bá dẹ̀ tó ní títí rí díẹ̀. Bẹ́ẹ̀ náà lóbìnrin náà tẹni tó jẹ́ pé òun náà ti kẹ́kọ̀ọ́ tó ti dàgbà débi pé ó lè mọ̀ tún yàtọ̀ sósì, ó gbọ́n lẹ́yìn. So irú àwọn báyìí ni wọ́n lè irú tí Islam máa ń wò ní tá a fi máa ń sọ pé eléyìí ó ti tó lọ́kọ àbí eléyìí ó ti tó láya. Àwọn akátó wá tẹ̀síwájú ń bẹ̀, ẹ sọ pé bóbìnrin bá ti bẹ̀rẹ̀ sí ní rí nǹkan àlejò rẹ̀ lóṣooṣù ó ti tó lọ́kọ. Ẹ má gbàgbé pé lásìkò tá a wà lónìí ọmọ ọdún 9
ọmọ ọdún mẹ́wàá láwọn àwùjọ wa kan pàápàá nílẹ̀ Áfíríkà ń bí náà tó yẹ pé ọmọ òní tí bóyá ni ara ẹ̀ máa ti lówúra dáadáa tó fi bẹ̀rẹ̀ sí ní rálejò rẹ̀ lóṣooṣù ọmọ ọdún mẹ́sàn-án ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún mọ́kànlá ṣé ó ti tó lọlé ọkọ náà nù. ó wà lára intamankiesi ni kò ń ṣe pé òun gangan ni pàtàkì ibẹ̀ nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní ìdálù níṣèlú ní àwọn àwùjọ kọ̀ọ̀kan iye ọjọ́ orí tí ọmọ fi ń dàgbà tá fi ń wò pé ó ti tó ẹni tó wà lábẹ́ ọkùnrin ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní àwọn ìpínlẹ̀ bíi 29 àwọn mú ní pé ọmọ ọdún 16 ló ti tó ní ìtànpè ní free consent tó jẹ́ pé ó ti lè dá dúró fún ara rẹ̀ pé n tí mo fẹ́ ṣe ní ó ti mọ̀ pé òun fẹ́ ṣe nǹkan báyìí kò sẹ́ni tó lè tún máa kọ́hun lórí ẹ̀ mọ́ ó ti lómìnira láti lè dá pinnu lórí nǹkan fúnra ara rẹ̀ bí ìpínlẹ̀ 18 l'Amẹ́ríkà àwọn mú ọdún 18 ní ìpínlẹ̀ bíi 9 tó kù àwọn mú ọdún 16 tó jẹ́ pé ọmọ ti ní ìgbàláyè láti lómìnira pé mo fẹ́ lọ́kọ ní àbí mo fẹ́ dá nǹkan fúnra rẹ̀. Nílẹ̀ Áfíríkà lọ́dọ̀ wa ń bí ọdún 12 sí ọdún 18 òun ló wà láàrin wọn. Ní irú orílẹ̀-èdè Nàìjíríà yìí ọmọ tó ti lómìnira lọ́kùnrin lóbìnrin ó jẹ́ ọmọ ọdún 18. Láwùjọ ti Yorùbá àwọn ò gbà pé ọmọ lọ́jọ́ orí kan láti sọ pé ìgbà báyìí ló tó lè lọ́kọ nítorí pé kìí ṣe ní kété tí Yorùbá bá ti fẹ́ fọmọ lọ́kọ náà ni ó ti ń wọlé ọkọ. Irú àpẹẹrẹ rẹ̀ ní ìtàn tí ó káyé nísìn nípa màmá wa àgbà Hazrat Aisha radiyallahu anha táwọn èèyàn sọ pé ọdún 9 ọdún 8 ìní Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọdún 11 ló fẹ́ lẹ́yìn tó sì jẹ́ ṣe pé wọn ò kàtàn tó fẹsẹ̀ rinlẹ̀ àwọn ìtàn tó ti lábùkù táṣàwọ̀ ti wọ̀ lọ́pọ̀lọpọ̀ ń sọ nínú ìtàn tó fẹsẹ̀ rinlẹ̀ tó sì ní ẹ̀rí tó dájú láàrin ọdún 17 sọdún 18 ni màmá wa Aisha ni wọ́n dọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ìṣe tó wà láàrin wọn àṣà tó wà láàrin wọn òun ló jẹ́ káwọn yẹn fojú pé àkókò gbà tí wọ́n ti ń pilẹ̀ ìgbéyàwó Hazrat Aisha bọ̀ ni Ànábì ti mú wọn sọ́dọ̀ léyìí tí kò sì rí bẹ́ẹ̀ rárá. Bẹ́ẹ̀ náà ló ṣe nílẹ̀ Yorùbá tá ń ṣàpẹẹrẹ ó wà nínú àwọn ọ̀rọ̀ wọn tán máa ń sọ ní ọ̀rọ̀ ọlọ́gbọ́n nílẹ̀ Yorùbá pé nígbà tí ọmọ bá wà ní kékeré àwọn èèyàn máa ń nígbà láàyè láti lọ sọ fáwọn mọ̀lẹ́bí ẹ̀ sílẹ̀ pé ọmọ yìí o tó bá dàgbà ọmọ fẹ́ fẹ́ o so láti gbà yẹn náà ni ẹni tó fẹ́ jọ́kọ rẹ̀ á sì ti máa ṣètò sínú mọ̀lẹ́bí tí a fi tó àsìkò tó ti jẹ́ pé òun náà ti gbọ́n ó ti bàlágà ó ti tó ẹni tó wà lábẹ́ ọkùnrin kó tó ti wá di pé wọ́n á fẹ́ sínú ilé. Jazakallah ó túmọ̀ sí pé bí àwùjọ kọ̀ọ̀kan bá ṣe rí òun náà ni à ṣe é ṣètò rẹ̀ àmọ́ kó ti wà níbàámu pẹ̀lú bọ́lọ̀ bá ṣe fẹ́ àti èyí tí ó mú kí àlàáfíà kó wáyé láàrin ọkọ àti ìyàwó. Jazakallah ọmọ ti wá pé 18 ni o 17 ni o 20 ni o iye yòówù tí ó bá fẹ́ lọlé ọkọ lọ́kùnrin lóbìnrin àti wá fẹ́ fi wọ́n fúnra wọn kí wọ́n ṣègbéyàwó àwọn ìgbésẹ̀ wo ni wọ́n lè gbé tí ìgbéyàwó fi jókòó dáadáa lábẹ́ òfin nínú Islam mọ̀rọ́bí olówó mísà. Ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni àwọn méjèèjì wọ́n á fi hàn pé àwọn fẹ́ fẹ́ra wọn hijab wal qabul a sọ pé mo fẹ́ fẹ́ ọkùnrin á náà fẹ́ fẹ́ obìnrin obìnrin á náà gbà táwọn méjèèjì bá ti gbà fáwọn fẹ́ fẹ́ra wọn èèwọ̀ nínú Islam fọkùnrin kan láti tún sọ pé òun fẹ́ fẹ́ obìnrin bẹ́ẹ̀ mọ́. Ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé a wá ṣètò owó orí fún arábìnrin yìí tá a mọ̀ sí dáórì pé jẹ́ wípé ó ṣe pàtàkì ká ṣàlàyé fúnra wa wípé nígbà tí àwọn méjì ń gbégbèsè pé àwọn fẹ́ fẹ́ra wọn tó ti ra wọn pé eléyìí mo fẹ́ fẹ́ nínú Islam ẹ̀sìn ni àlùsà Islam ní ká wò ẹ̀sìn mọ́bìnrin lára ká wò àwọn nǹkan míì náà ṣùgbọ́n ẹ̀sìn ni kó gbáwájú tá bá ti wá rí obìnrin tá a fẹ́ fẹ́ bẹ́ẹ̀ ká wá bẹ Ọlọ́run ká ṣe wọn tó ń pè ní istikhara a kì í yẹ̀ wò káwọn tó pa ń lọ lé gbà lórí àgbọn náà yẹ̀ wò a ṣe istikhara tá a fi ṣe àdúrà tá a fi bẹ Ọlọ́run ni lẹ́yìn tá a bá ti ṣe léyìí a ti fà lọ́lọ́run lọ́wọ́ a máa wá bá ètò lọ tó bá yẹ pé tó pé ká fẹ́ra wa wà níbẹ̀ pá fẹ́ra wa Ọlọ́run ó ṣe rọrùn bí ò bá sì sínú ètò Ọlọ́run pá fẹ́ra wa Ọlọ́run bí ṣe ṣe tó ní kálukú ó wà ẹni tí ó fẹ́ lọ́nà tí ó rọrùn lẹ́yìn eléyìí
a ṣe ètò owó orí tí a mọ̀ sí sàdáàkì fún obìnrin ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run bá wípé wa atu nisaa saduqatihinna nihla ẹ fún àwọn obìnrin ní sàdáàkì wọn ti finú fẹ́ dọ̀ kì í ṣe pẹ̀lú ìnira pé inú ẹ̀ ò dùn mú fún ẹ owó ọ̀fẹ́. Bákan náà nínú Quran ọlọ́ba ní wa atuhunna ujurahunna bil ma'ruf ẹ fún wọn lọ́nà tó rẹwà lọ́nà tí ó dáa. Eléyìí náà ní gbèsè ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wàlí náà ni ẹni tí ó ń ṣàmójútó ọmọbìnrin yìí nítorí pé a ní láti mọ̀ pé obìnrin ò jábọ́ látòkè sánmọ̀ ó máa ń ṣe ní láàánú wípé ẹ̀kàn tí ẹ̀rí ọkùnrin akàn tí ẹ̀rí obìnrin kan akìmọ́lá á fún lóyún àwa kó lọ sínú ilé ẹ̀. Eléyìí èèwọ̀ nínú Islam ó ní láti gba ìyọ̀ǹda lọ́wọ́ àwọn tó bí. Àṣẹ Ọlọ́run bá nù Kùránì ní pé fankihunna bi izni alihinna ẹ fẹ́ wọn pẹ̀lú ìyọ̀ǹda àwọn tó bí wọn àwọn tí wọ́n jẹ́ wàlí wọn. Eléyìí náà ni ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta. Àlùsà Islam jẹ́ kó yọ ayé pé kò lè tí sí ohun tó ń jẹ́ yìgì àyàfi pẹ̀lú ìyọ̀ǹda wàlí la nikah illa bil wàlí àyàfi kí wàlí kí ó fọwọ́ sí pẹ́tọ̀ èmi ètò ìgbàgbọ́ ẹfẹ́ ra yín tó èmi náà mo yọ̀ǹda. Eléyìí náà ni ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé káwá pé àkójọ káwá so wọ́n papọ̀ káwá rí àwọn ẹni tí ó jẹ́rìí sí ìsopapọ̀ wọn. Eléyìí náà ni ẹnìkáì tó jẹ́ pé a ṣe ní ọ̀nà tí ó gbàrẹwà. Bí a ṣe ń ṣètò ẹnìkáì nínú Islam òun náà ni wípé ẹni tó jẹ́ imam nínú àwùjọ mùsùlùmí òun ni ó sọ àwọn méjì papọ̀ nígbàtí wàlí ó sì wà níkàlẹ̀ àti ẹni tí ó fẹ́ fẹ́ ìyàwó. Bákan náà láti rí àwọn ẹlẹ́rìí torí pàdé sàlám ní la nikah illa bi shuhud nìkáyì ò lè tí ìjẹ́ nìkáyì àbí kárí àwọn tí ẹlẹ́rìí tó máa jẹ́rìí sí a wà so wọn papọ̀. Àṣẹ ànábì sallallahu alaihi wasallam náà ni pé i'lanu hadha nikah waj'aluhu fil masajid ẹ̀sọ́ ẹ̀kéde ìsopapọ̀ ọkùnrin àti obìnrin ẹ̀kéde ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ rí pé ẹkú wáyé nínú àwọn mọ́sálásí. Ilé náà ni ẹ̀kọ́ kárọ̀lá Muhammad sallallahu alaihi wasallam tàbá ti ṣe báyìí àti ṣe ètò ìgbéyàwó kọmà bá ètò lọ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ọba Allah. Jazakallah ẹ ṣé pọ̀ àti wá fẹ́ ìyàwó sílé ìyàwó náà ti lọ kó bá ọkọ rẹ̀ nílé ẹ̀tọ́ wo ni wọ́n ní síra wọn ojúṣe wo ni wọ́n ní síra wọn Murabi Abdulsalam àbí ẹnìkan ló lẹ́tọ̀ọ́ ẹnìkan ò lẹ́tọ̀ọ́. Ọlọ́run bá tó gbé ètò lọ́kọláya kalẹ̀ ó la ẹ̀tọ́ àti ojúṣe oníkálukú fún un ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí kó jẹ́ pé ètò Ọlọ́run ni fọ́mọnìyàn ìbẹ̀rù Ọlọ́run lákọ́kọ́. Lẹ́yìn wá àgbà náà ní tọkọ Ọlọ́run sọ kí lójúṣe àtẹ̀tọ́ ní tìyàwó Ọlọ́run sọ kí lójúṣe àtẹ̀tọ́. Ọlọ́run rọ gbogbo ẹni tó bá jọkọ lórí ìyàwó ẹ̀ pé kí wọ́n máa ná fún ìyàwó wọn kí wọ́n pèsè ìjẹ ìmu fún ìyàwó kí wọ́n pèsè ibùgbé fún ìyàwó kí wọ́n pèsè aṣọ tí ó máa wọ̀ fún ìyàwó. Bákan náà Ọlọ́run ní ká wá bá wọn gbé pẹ̀lú ìwà rere wa ashiruhunna bil ma'ruf nítorí pé àwọn náà wá pé ìgbàgbọ́ wa nígbàtí èèyàn bá ti fẹ́ obìnrin ó gbọ́dọ̀ ṣetán láti ní àgbàmọ́ra lórí àwọn ìṣesí ìhùwàsí tí wọ́n bá ń jọ ń bá pàdé láàrin ara wọn á dẹ̀ máa fìfẹ́ bá lò so lára ojúṣe fún ọkọ òun náà ni wípé kọ́kọ́ máa gba ìyàwó rẹ̀ lámọ̀ràn. Ọlọ́run sọ nínú Al-Qur'ani wípé fa'izuhunna ẹ máa fún wọn ní àmọ̀ràn torí pé Ọlọ́run pè ọkọ ní alábòjútó olùdáàbòbò ar-rijalu qawwamuna 'ala an-nisa. Ọlọ́run ní alábòjútó aláàbò òun náà ni ọkùnrin ni wọ́n jẹ́ fún àwọn ìyàwó wọn so ojúṣe ti ọkùnrin ni ní ti tóbìnrin òun náà ni pé kó jẹ́ orísun ìfọ̀kànbalẹ̀ fún ọkọ rẹ̀ kó jẹ́ orísun ìfọ̀kànbalẹ̀ fún ọkọ rẹ̀ ìyẹn l'Ànábì sallallahu alaihi wasallam sọ wípé obìnrin ò lè tí ìrójúṣe rẹ̀ sí sọ́lọ́hun títí tí ó fi ṣe ojúṣe ọkọ rẹ̀ so eléyìí ni ojúṣe oníkálukú ọkọ àti Jazakallah kọ́lọ́n kí ó jẹ́ kí àárín lọ́kọláya
kó máa dùn bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Ẹ mọ̀rọ̀ bí olówó mísà ìmọ̀ràn olè á ní fún lọ́kọláya tí ń bẹ nílé tí wọ́n ń gbọ́ ohun tá à ń wí. Ìmọ̀ràn tí mo ní fún òun náà ni wípé alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bá yẹ sọ fúnra wa ẹ jẹ́ kí a ṣe ètò nìkáò ó ṣe pàtàkì ká má kàn yẹn dé gbóbìnrin sílé bá a ṣe fẹ́ ká má hùwà bí ẹranko ká hùwà bí èèyàn nítorí pé tá a bá ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ wa tá a bá bí ń bẹ̀ láàṣì pàṣẹ nìka irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ wọ́ládù zina náà máa ń pè ọmọ àlè Yorùbá sì gbàgbọ́ yí pé tílù kan bá ń tòrò ọmọ àlè bẹ̀ ní ò tí ì dàgbà kó bá lọ máa sọkò sórí ilé so ká ṣètò ẹ̀ bó ṣe ká ṣe bákan náà ká wá fi ìfẹ́ bára wa gbé ká fi ìbẹ̀rù Ọlọ́run bára wa lò ká sì rí wípé agbègbèsí ayé àlàáfíà pẹ̀lú ara wa kò sí ibi tọ́lọ́run bá fi ìdùnnú sí láyé ju àárín ìgbéyàwó láàárín ọkọ àti ìyàwó lọ. So eléyìí náà ni àmọ̀ràn mi fún ọmọ ẹ̀dẹ́. Jazakallah mọ̀rọ̀ bí Abdulsalam sá. Ọ̀rọ̀ lọ́kọláya ọ̀rọ̀ tí ó rẹwà tó sì dùn ni ṣùgbọ́n nígbà tó làjú ti dáyé oríṣiríṣi làwọn èèyàn ti mú wọ́ nípa pé àti ẹ̀fẹ́ ṣètò yẹn gan mọ́. Àmọ̀ràn mi fáwọn èèyàn náà ni wípé súnà Ọlọ́run súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam fọ́mọnìyàn èròǹgbà Ọlọ́run nípa rẹ̀ ní káwò ká sì túnra wa ṣe nítorí pé ìmá bí sí ìmá rẹ̀ sí lórí ìbẹ̀rù Ọlọ́run ọba òun náà lọ́lọ́run ṣe dá àwọ̀ ẹ̀dẹ́ ènìyàn sórílẹ̀ ayé ọ̀nà tá a sì fi lè gbà ṣe tí ó fi ládùn tí ó lóyin tí ó sì níbùkún òun náà ni pé ká ṣe lábẹ́ òfin Ọlọ́run lábẹ́ ṣẹ̀ríà Ọlọ́run ọba. Jazakallah adúpẹ́ pọ̀ ẹ̀yin èèyàn wa adúpẹ́ lónìí wípé atọ́láǹfààní àti wa ètò tèmígún síbi tí a wà á gún sí a sì lérò pé ẹ gbádùn wa dáadáa gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń gbádùn wa ní gbogbo ìgbà. Ètò Ohun Islam rèé a ti kọ́ nípa bí a ṣe lè ṣe ètò ìgbéyàwó wa bí ó ṣe rọrùn bí ó ṣe lálàáfíà tọkọ ó gbádùn tíyàwó náà tí ó wà ní gbẹdẹmukẹ. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àlejò wa lónìí Mọ̀rọ̀bí Abdulsalam sir Jazakallah Mọ̀rọ̀bí olówó mi ẹ ṣeun ẹ kú ìdìde kọ́lọ́n kí ó máa gba ẹnì kọ̀ọ̀kan wa ní ààyè lọ́nà tó dáa. Pẹ́pà tún fẹ́ mọ̀ sí nípa àwọn ètò wa lóríṣiríṣi ẹ kọ̀wé ṣọwọ́ sí africa@mta.tv a tún máa fèrè pàdé inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àwa níjọ Ahmadiyya ọmọlẹ́yìn Ghulam Ahmad tó ń gbẹ̀sìn Islam ga káàkiri gbogbo àgbáyé lọ́kùnrin àtobìnrin lọ́mọdé àti lágbà kó Olúwa ràn wá lọ́wọ́.